ní ọmọ yín 9th anniversary mi na yoke jọ lọ́jọ́ wo de lè fi yẹn síbẹ̀ yẹn ìwọ kọ́ jàre mo sọ fún irú nǹkan bẹ́ẹ̀ wàá gbé dáadáa ìwọ kọ́ mo bá ra ọmọ yìí ni of course àjọ wà ń bí ni yes màá ṣàṣe anniversary pẹ̀lú àwọn family mi ìwọ dẹ̀ ló mọ̀ yẹn o ká dúpẹ́ lọ́wọ́ àti bí ọkùnrin abóbìnrin. Come back here. Kí ló dé? Kí ló dé láti mi? Ó lè dá mi lọ́wọ́ àbí kí ló ṣe? Ṣé kí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ìwọ lọ́wọ́? Rò pé bóyá normal monthly praise tó máa ń sọ fún mi pé mo ṣiṣẹ́ dáadáa or something like that. Next thing tó dẹ̀ máa sọ wọ́n ní gbogbo àwọn company's files transaction tó wà lọ́wọ́ mi kí n kó gbogbo ẹ̀ wá or wọ́n máa fọlọ́pàá mú mi. Ọlọ́pàá? Ẹ máa kó gbogbo ẹ̀ sí máa padà sọ́fíìsì àfi bẹ́ẹ̀ pé wọ́n ti kọ lẹ́tà ẹ̀ sílẹ̀ ni wọ́n gba gbogbo kí n di transaction. My files love me. Next time I want no letter I see me. Sack letter. Tèmi bá mi. Kí ló dé? I should be last month not if any gift pé wọ́n ṣe dáadáa pé o do for promotion ẹ lóṣù yìí. Kí ló fẹ́ gbogbo irú nǹkan báyìí nsìn? Ó yà mí lẹ́nu. Bá ti máa fi rush wálé lọ́sàn yẹn pé kí wọ́n kó gba àwọn documents ẹ̀. Bá ti máa padà sí office within the space of 1 hour. Ṣé ló dà pé wọ́n ti kọ lẹ́tà ẹ̀ sílẹ̀? Kí tẹ̀ tó ṣe anything tí mo draw gbogbo àwọn documents ẹ̀ bá wọ́n kàn ná lẹ́tà ẹ̀ sí mi ni. Wọ́n ti fi àìlè tí rárá wọ́n kò sáàkẹ́. Kí ló dé? Láìdé, tèmi ti bá mi. Ṣé pé wọ́n kò sí promotion mọ́ báyìí? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Láìdé. I'm finished. Irọ́, ṣe bí anniversary wa ni mo ní bí kì í ṣe small get together láàrin wa nínú ilé ni mi ò túmọ̀ pé nǹkan tí èṣù máa tún dàsá gbádá wa rí ìwọ lọ́hùn. My dear,
ó tiẹ̀ ti sú mi máa ṣe ríṣẹ́ mi báyìí mi tiẹ̀ tí mọ̀ but àwọn ọmọ mi kọ́. wọ́n ti lọ sùn lókè inú àwọn kúkú ṣe jẹ́ ká lọ sùn. ṣé èmi jọ ẹ tó rún wà lójú ẹ ni oorun ti sá lọ lójú èmi àti ẹ wọ́n lè lọ sùn. ṣé màá fẹ́ lẹ̀ sálẹ̀ mi ò ní lè sùn já lọ sùn. Lola. Kí ló dé? What is it now? Kí ló dé Lola? Jí. Ńlá. Pẹ̀lẹ́. Mo ti máa sọ fún ẹ kó máa gbàdúrà lálẹ́ kó tó sùn. Did you pray kó tó sùn lálẹ́? Always pray before you sleep. Pẹ̀lẹ́. Ẹ̀rù máa ti bà mí kẹ̀. John ńkọ́? John dà. Ó sọ pé táyà pọ́ńṣọ̀ pọ́ùn fẹ́ lọ sáré ṣe. Ṣèbádẹ́ sọ ni àbí òun tó gbé mọ́tò jáde láì sọ. My dear, ṣé àwa gbé wọn lọ sí school tó bá ti lọ ṣọ́ọ̀bù o lè dúró de bọ̀bọ́ yẹn o.